ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ látàrí bí àwọn afẹ̀míṣòfò bí ẹ ṣe wọ ilé ìwé kan tó jẹ́ pé wọ́n kó àwọn ọmọ àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó wọn wọgbó àwọn èèyàn tí ń pariwo ìjọba lọ́tún ìjọba lósì bẹ́ẹ̀ ni ń pariwo bá Gani Adams ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí láriwo táwọn èèyàn ń pa ẹ wo ẹ súnmọ́ bí wọ́n gbẹ̀yìn débẹ̀ lórí ìkànnì tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pàdé akin káàbọ̀ sórí ìkànnì wa o bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ dákun ẹ máa bá wa tẹ subscribe button yín ṣe wá rí subscribe button tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá a mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa níbi subscribe button ẹ̀ẹ́rì kíní kan báyìí bí aago òun làwọn olóyìnbó ń pè ní notification bell oníwọ̀n táyé lólobó ẹ tẹ aago òun oníwọ̀n táyé lólobó lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan látàrí fúnra tá a tó mú wá sí etí ìgbọ́ ẹ̀yin amòye èèyàn ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ẹ mọ́ wàá gbàgbé pé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. ilẹ̀ o ẹ káàsán mo ní rán yín létí ni o wípé àwọn ọmọ tó ń kó lọ ní Ògbómọ̀ṣọ́ àti tíṣà tán dúnbú àti obìnrin àti ọkùnrin àti tíṣà àtọmọ ọdún 2 àti 3 àtọmọ ọdún 15 àtọmọ ọdún 8 àtọmọ ọdún 10 wọ́n sì wà lọ́wọ́ àwọn ajínigbé o wọn ò tí ì wálé o orí wọn lòjò alẹ́ ń rọ̀ sí orí wọn lòtútù òru ti ń mú orí wọn lòrùn ọ̀sán ń ràn sí o mo dẹ̀ ti move on bí ẹni pé kò sí nǹkan kan o kódà ọ̀rọ̀ délígéètì ò ṣe délígéètì èèyàn kan gba tíkẹ́ẹ̀tì kò gba tíkẹ́ẹ̀tì lẹ́ ń ṣe báyìí o ẹ̀yin olóṣèlú wa ẹ̀ ń dìbò kò kàn yín o ẹ̀ ń lọ patí ẹ̀ ń ná olówó léré kò kàn yín àmọ́rí ìbáàkú o mo ní sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe ń fẹ̀mí wa ṣòfò ní Nàìjíríà nìyẹn kò kàn yín o mo ní sọ fún yín wípé ẹ̀rí nǹkan ṣe sí o ó ti fẹ́ lọ pọ́sẹ̀ 2 o ìyí tó máa kú á ti kú ìyí tó máa ṣe kinní kan á ti ṣe ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ìjọba wa kò sẹ́ni tẹ́mi trust lára àwọn ìjọba wa ni a lè rí lára àwọn tó jẹ́ pé àwọn náà ń ṣe wá àwọn náà ń gbà wá at this junction anybody ló lè gbàbọ̀dè fún anybody ọlọ́run rí yín o ẹ̀mí wa lẹ fi ń ta káìtì àwọn ọmọ yín ṣèfù o àwọn ọmọ yín àtìyàwó yín inú convoy ló ń wà o àwọn ọmọ yín àtìyàwó yín wọn àwọn náà tún ti lọ gba tíkẹ́ẹ̀tì àwọn èèyàn tún ti ń dìbò fún lédè kan ṣá ẹ̀yin ni màálù àwa lẹ́ranko àwa ni koríko abẹ́ yín tẹ̀ ń jẹ ẹ̀mí wa lẹ fi ń ṣètùtù o anybody náà lè jí gbé anybody ló lè rà kò kàn yín kò dọ́dọ̀ ìyàwó yín kò dọ́dọ̀ ọmọ yín anything tí ìbá máa ṣẹlẹ̀ ìlú òyìnbó àti dollars nìkan lẹ fi ń ṣírò owó yín kò kàn yín ẹ ṣé o ẹ̀yin akúmámojú dì ajá olóṣèlú ẹrú olóṣèlú wọ́n lè gbé anybody lọ́la wọ́n ràn yàrá yà yín ẹ sọ̀rọ̀ nípa ẹ o ṣe ẹ mọ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí bring back ohun tó fi mọ́ Aisha Yusuf nìyẹn bring back our girls wọn àwọn bring back our girls míì ti kú sọ̀rọ̀ àwọn míì ti ń bímọ sọ̀rọ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí lẹ́ni technically defeated Boko Haram ọ̀túnla stylishly ọjọ́ kẹta kìnìkan ẹ rí nǹkan ṣe sí o ẹnu ẹ láwa ibi tẹ́ ẹ bá wa délẹ̀ dé yìí o ẹ ṣé o mo kàn ní ìran yín o ẹ̀yin aláìníròònú ará Nàìjíríà kì í ṣe ará Galatia mọ́ ẹ̀yin aláìníròònú ará Nàìjíríà wọ́n ti ń gba tíkẹ́ẹ̀tì àwọn ọmọ wọn ìran wọn àwọn ọmọ yín á máa ṣerú wọn position tọ́jú yín sí kí wá ṣe wípé kẹ́ ẹ máa ṣerú nìkan kán máa pa yín pẹ́pẹ́pẹ́ kán máa fi yín ṣe géèmù ire o. agbára Ọlọ́run tí ojú kì í tì òun ló kù tá a nílò báyìí torí bí ọba ṣe pé ẹni tó mú nǹkan ní tó ń bá wọn wà ìdààmú ọ̀pọ̀ o ọ̀rọ̀ òṣèlú wọn bẹ́ẹ̀ jù àánú lórí sí gbogbo ẹnikẹ́ni tí ó rí àmì ìṣe àjò alọ́ọ̀dẹ́ òní lọ ń tiẹ̀ mo wí gbólóhùn ẹlẹ́kejì ẹni tó lè bọ́ ọgbẹ́rù rẹ tíjà ń bẹ láàrin yìí ọba tó parí ìjà Òkun àtọ̀sà láàrin ẹ̀yin méjèèjì kíjà ó parí
mo wí gbólóhùn ẹlẹ́kẹta béèrè ìbáwí a ní bàbá ń kọ́ bítọ̀ ń bá béèrè a ní bàbá ń kọ́ ọba tí máa ń rántí èèyàn ńgbà tí ayé sọ pé kò sọ́nà mọ́ ọba tí fi oore ránṣẹ́ sí ẹni tí ayé sọ pé kò lè jẹun ọba tó ṣe mí lóore tẹ́rù ń bà mí gbogbo ibi tí rí ẹ há sí lórí ilé ayé káànú ọgbà jáde fún ẹ ọwọ́ tó ṣí à prógámù yìí tó tẹ love tó tẹ like tó pín kí ẹrù rẹ ò ní sọnù ẹ jẹ́ ń fẹ́ léyìí parí ẹ̀ ọba tá a lè bẹ̀ kọ́ mọ́ gbọ́ àwọn ajínigbé làwọn ọ̀fẹ́ bá ẹbí àwọn tán jí lọ́mọ kó sọ̀rọ̀ wọ́n láwọn ọ̀fẹ́ gbóhùn ẹlòmíà fìjọba kòrún ní kíní ọmọ ẹ̀dọ́ yìí ká ní kẹ̀ wòlíì sì kù láyé o tó bá rí bẹ́ẹ̀ a bẹ̀ ọ́ bí Ọlọ́run a pè ọ́ bí Olódùmarè ọba tí káìkáìkáìkáì bílẹ̀kẹ́ bá já bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀tọ́ sókè pé mọ́ ó mà ṣe o ṣùgbọ́n mo pàṣẹ agbára tó wà kéjáde nínú odò Jọ́dánì agbára tó ṣàwárí mi ń gbọ́ aṣẹ́gìtà afẹ́ kó o bá wa kó àwọn ọmọ tí wọ́n jí gbé lọ ní Oríire ní Yáwọ́ta ní Àròsí Ẹ̀lẹ̀ àti gbogbo ibi tí wọ́n ti jà wọ́n lólè torí àti ẹ̀mọ́ bá àti wí eléyìí báyìí. Káì iṣẹ́ táwọn kan ń sá fún àwọn kan sì fara dìn wọ́n sì ń ṣe tìdùnnú. ẹ̀sìn kan dé ẹ lórí fíìmù èèyàn náà sì lẹ́yìn wọ̀nyí báyìí àbẹ̀ràn kú orí ilẹ̀ ayé náà lásìkò ń gbé hàn wọ́n wá ní ọ̀bẹ̀yìn wọ̀nyí sọ̀rẹ́ aláàtọmọ yín gan Ọlọ́run ti kọrú ẹ̀yin wọ̀nyí èèyàn gan kọ̀ yín tó bá rí bẹ́ẹ̀ níbi ó wà títí táwọn ọmọ yìí ó fi jáde padà wá sí gbangba àtolùkọ́ àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ títí tí wọ́n fi jáde kílì ọmọ bínú ń bẹ̀ títí tí ilẹ̀ yóò fi tì wọ́n jáde lọ sí ilé ẹ̀kọ́ wa wọn kílì ọmọ bínú ń bẹ̀ ẹ̀yin tí èdè yín yéra tẹnu yín kò tí àwọn ọmọ yìí fi ń wà nínú òjò nínú ìdààmú yìí mọ pálásẹ ni o ẹnu yọ̀wẹ̀rẹ̀ kì í kò ẹnu yín ò tún kò mọ́ tí ẹ ó fi ti àwọn ọmọ yẹn bọ́ síta pẹ̀lú àṣẹ Olódùmarè ẹni tí ẹ̀ ń gbọ́ràn sí lẹ́nu táwọn ọmọ yẹn ó fi mọ pẹ́ nínú ìyà yẹn ìjà tí ò ṣe parí kọ́ bẹ̀rẹ̀ láàrin ní Jésù àṣẹgùn ẹ pín káàkiri ṣèyí ó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ ṣèyí ó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ yìí tó bá ṣe là ó ròyìn o ṣèyí ó ṣe ọ̀rẹ́ mi ọjọ́ ń lọ ẹ̀pin káàkiri. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn èèyàn yìí sọ kí ni ẹ̀yin náà ní lérògbà àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn pakúpa tẹ́ ń ká àwọn èèyàn wọgbó ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí ẹ jẹ́ ká máa gbèrò ńgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé ẹ máa bá wa láìkẹ́ ẹ máa bá wa share rẹ̀ ẹ pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí Facebook yín ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí o torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pa fúnni lágbára Ọlọ́run Elédùmarè orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀ ẹ wo ibi dáwà fi àdàgbà ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtún máa mú wá lọ́lọ́pọ̀ òjọ̀kan
sórí ìkànnì wa. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa ọmọ rí o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀, ẹ ṣé.